Ó ní ẹ̀jẹ́ kan tí gbogbo àwọn dókítà tí wọ́n máa ń jẹ́ kó tó di pé wọ́n wọ inú iṣẹ́ ìwòsàn. Ẹ̀jẹ́ yìí ni à ń pè ní Hippocratic Oath àbí ká pè ní Physician Oath. Ẹ̀jẹ́ yìí ni wọ́n ń jẹ́ láàrin àwọn àti Ọlọ́run wípé gbogbo ìgbà tí aláàárẹ̀ bá ti dé iwájú àwọn, nǹkan àkọ́kọ́ tí àwọn máa gbé yẹ̀wò òun ni ìwòsàn aláàárẹ̀ tí ó wà níwájú wọn. Ẹ̀jẹ́ yìí sì jẹ́ nǹkan tó ṣe pàtàkì gan nítorí pé kò sí ẹnìkan tó jẹ́ dókítà láyé lónìí tí kò jẹ́ ẹ̀jẹ́ yìí. Ẹ̀jẹ́ yìí ṣe pàtàkì gan tó bẹ́ẹ̀ gẹ́ tó fi jẹ́ pé kò sí dókítà kankan tí kò jẹ́ ẹ̀jẹ́ yìí kó tó di pé ó bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìwòsàn fún àwọn aláàárẹ̀. Ṣùgbọ́n àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ nígbà míì tó ṣe wípé dókítà yìí kò ní wo títí ẹ̀jẹ́ tó ti jẹ́ wípé aláàárẹ̀ tí ó bá déwájú òun ni yóò máa jẹ́ nǹkan àkọ́kọ́ tí òun ó máa mú yẹ̀wò, àti wípé ìwòsàn aláàárẹ̀ òun ni yóò máa jẹ́ nǹkan tí yóò máa ṣe bàbàrà jù ní ojú òun. Àwọn nǹkan wo ni máa ń ṣẹlẹ̀ tí irú eléyìí fi máa ń wáyé? Eléyìí á máa ṣẹlẹ̀ nígbà tí aláàárẹ̀ tó bá wo àwọn àwà kan, bí àwọn àwà wo, bí èébú, bí aláàárẹ̀ tí ó bá bú èébú tó ń bú dókítà tí ó ń ṣe ìwòsàn fún, tó bẹ́ẹ̀ gẹ́ tí èébú náà tí ó kọwọ́ bọ dókítà náà ní ọpọlọ débi wípé èébú náà dùn tó bẹ́ẹ̀ gẹ́. Irú dókítà yìí ó lè sọ wípé òun ò wo aláàárẹ̀ náà sàn mọ́ tí kò sì ní lo ẹ̀jẹ́ eléyìí tó ti jẹ́ kó tó di wípé ó wọnú iṣẹ́ ìwòsàn. Nǹkan kejì tí aláàárẹ̀ lè ṣe tó lè jẹ́ kí dókítà kó pa irú aláàárẹ̀ náà tì kí ó sì má ṣe ìtọ́jú fún mọ́, ó ní bí aláàárẹ̀ bí ó bá dìde mọ́ dókítà, bóyá ó fa aṣọ mọ́ lọ́rùn ló bá bẹ̀rẹ̀ sí ní lù ú, àbí ó gbìyànjú láti bá dókítà náà jà, dókítà náà ó lè sọ wípé òun kọ̀ tì, òun ò ṣe ìtọ́jú fún un mọ́. Ìkẹta, ó ní bí aláàárẹ̀ bá súnmọ́ dókítà kan, yálà ọkùnrin àbí obìnrin, tí ó wá ń fọwọ́ gbá ìdí rẹ̀ àbí fọwọ́ ra àyà rẹ̀ àbí fọwọ́ kan àwọn ẹ̀yà ara eléyìí tó ṣe wípé ó lágbára tí kò sì yẹ kó fọwọ́ kàn, bóyá bí ìdí rẹ̀ àbí ọyàn dókítà àbí igbá àyà dókítà tó bá jẹ́ ọkùnrin, àbí gbígbá nǹkan ọkùnrin dókítà mú, eléyìí tí a máa ń pè ní sexual harassment. Gbogbo eléyìí tí ó bá ti ṣẹlẹ̀, dókítà lè sọ wípé ìwọ aláàárẹ̀ yìí mo kọ̀ ọ́ tì, ìtọ́jú rẹ mọ́ látara nǹkan tí ó ti ṣe. Eléyìí jẹ́ nǹkan tí a rí kà nínú ìwé òfin. Bí a bá wo section 21 subsection 3 ìwé òfin National Health Act eléyìí tí wọ́n ṣe ní ọdún 2014, a rí òfin yìí níbẹ̀. Àmọ́ o, kì í ṣe gbogbo aláàárẹ̀ ló ṣe wípé bí ó bá dìde láti bá dókítà jà àbí ó bú dókítà àbí ó gbá dókítà ní àwọn ibì kan tí kò yẹ kó gbá mú ló bá gbá mú. Kì í ṣe gbogbo aláàárẹ̀ náà ni dókítà lè kọ̀ ọ́ lẹ̀ o. Irú aláàárẹ̀ wo ni dókítà ò lè kọ̀ ọ́ lẹ̀? Ẹni tó bá ní àrùn ọpọlọ. A kúkú mọ̀ pé ẹni tó ní àrùn ọpọlọ kúkú mọ̀ tí ń ṣe. Sídìí eléyìí, ẹni tó ní àrùn ọpọlọ àwọn ò sí nínú irú àwọn tí a là kalẹ̀ yìí. Bí alárùn ọpọlọ bá bú dókítà rẹ̀, dókítà yóò fi sọsùn, yóò fi kínra ni o. Ó gbọ́dọ̀ tẹ̀síwájú lórí ètò ìwòsàn tí ń bá lọ fún ni. Bí aláàárẹ̀ tó ní àrùn ọpọlọ tí ó bá ní òun ó bá dókítà òun jà, kò sí búburú ń bẹ lẹ́yìn kí dókítà kó mọ bí yóò ṣe ṣe ara rẹ̀ tí aláàárẹ̀ tí à ń sọ tí kò fi ní ṣe ìpalára fún un, àbí kí ó mọ bí yóò ṣe para rẹ̀ mọ́ níwájú aláìsàn ọpọlọ kí ó má bàa fọwọ́ kan àwọn ibì kan lára rẹ̀ eléyìí tí kò ṣe kí ni o, tí kò yẹ kí ó tọwọ́ bọ̀. Orí ìkànnì Akẹ́kọ̀ọ́ Òfin lẹ wà láti Abdullahi Legal Academy lóye tí ń dé sí etí ìgbọ́ àti ojú ìwòran yín. Orúkọ mi ni Abdullahi Adébáyọ̀ ọmọ Abdulrauf. Títí di ìgbà míì tí èmi àti yín tí a máa pàdé ní yàrá akẹ́kọ̀ọ́ òfin ní àyín tí a sì máa kọ́ nípa àwọn òfin orílẹ̀ Nàìjíríà ní èdè abínibí Yorùbá. Ẹ lè darapọ̀ mọ́ wa ní orí ẹ̀rọ ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti ẹ̀rọ móhùnmáwòrán YouTube pẹ̀lú orúkọ wa tí í ṣe Abdullahi Legal Academy. Ẹ sì tún lè darapọ̀ mọ́ wa ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ WhatsApp pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ eléyìí tí ẹ̀ ń wò ní ojú móhùnmáwòrán yín. Ẹ jẹ́ ká mọ̀ rí i pé à ń lo òfin o lógo Ọlọ́run, èmi àti ẹ̀yin a ní lùgbàdì òfin.